tí ọkọ mi tó bá fẹ́ ṣoríire ìkíní ẹ̀ máa ń sanwó. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Owó ajáko kì í gbó, owó àkókò kì í kọ̀. Àwọn àkókò kì í máa kọ́ fún jọ, kí jẹ́ kí ọ̀pọ̀ àwọn èrè rẹ̀ lẹ́nu. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardh. Because necklace tó wà lọ́rùn yẹn, your father gave it to me on our first date. mo ti send 100,000 sí yìí. Ẹ jẹ́ ká lọ. Ọ̀gbẹ́ni Àdìó, irun mú lówó kò ṣeé fàtú. Àwọn ọ̀gá tí lálẹ́ àtàwọn náà dúró lọlé ẹ̀ jẹ́ kémi ìfìbànújẹ́ wọnú mọ́ṣúárì lọ. Muslim ni ẹ. Lati stands for Lamide Omotinuke. ẹ rí ta ni. Wọ́n ní wọ́n rí òkú boyfriend ẹ̀ ní campus. Ẹ̀yin ẹ̀ tún fẹ́ tí o bá rárá tí mo ní bọ́ọ̀lù mi báyìí. Lágbára gbogbo àpapọ̀ gbogbo ẹlẹ́yẹ pátápátá a máa jẹ́ Ọlámídé. Sọ pé èmi ni mo náà dákọ̀ mi wà láì ọ̀rọ̀ òfin ọ̀lẹ̀ mo tó kẹ́gbà wájú ọ̀nà. Ya Allah hafizni hagisni, ya Allah hafizni hagisni. Wọ́n náà fẹ́ gbé òkú ọmọ òun bá wọn dàgẹ̀ òkú ẹ̀ ni. Ẹlẹ́dùmarè ló gbélé ayé lé wa lọ́wọ́. Ẹ wo mi ẹlẹ́dàá mi ò gbélé ayé lé yín lọ́wọ́. ẹni tó máa ń ṣe ẹ̀gbọ́n yín tó ti ṣe. Ẹnikẹ́ni tó pa Ọlámídé. máa dúró nítọ̀ bí kò ní ta ṣe lórí ẹ̀. Ìyá ń dúró dọ̀ lórí ta àṣeyọrí.